A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé kò dín ní àgbẹ̀ 165 tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn sínú ìkọlù àwọn adàlúrú bí wọ́n ṣe ìdáwọ́kò fún àwọn àgbẹ̀ láti wọ inú oko. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ bíi Benue, Sokoto, Niger, Plateau àti àwọn ìpínlẹ̀ mìíràn ni wọ́n ti ṣàlàyé ìrírí wọn lọ́wọ́ àwọn adàlúrú. Wọ́n ní kì í ṣe wípé àwọn pàdánù èrè oko nìkan, bákan náà ni àwọn pàdánù àwọn akẹgbẹ́ wọn sí ọwọ́ àwọn jàǹdùkú. Wọ́n ní gbọmọgbọmọ wọn yìí ni ó jẹ́ kí àwọn yọ̀ǹda oko ní lílọ. Nínú àwọn 165 àgbẹ̀ tí wọ́n pa lọ́dún yìí, ìpínlẹ̀ Benue ni ó fara kááṣá ìkọlù yìí jù. 130 àgbẹ̀ ni wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ fún ìpínlẹ̀ Benue nìkan. Ẹgbẹ́ àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè sọ fún akọ̀ròyìn lánàá wípé ìjọba ìbílẹ̀ 4 ni àwọn agbébọn ti ṣekú pa àgbẹ̀ 130 nínú oṣù kẹta tí a wà yìí. Bákan náà ní ìpínlẹ̀ Sokoto, àgbẹ̀ 28 ni àwọn adàlúrú ṣekú pa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, nígbà tí ìpínlẹ̀ Niger pàdánù àgbẹ̀ 6. Àgbẹ̀ kan ni wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Plateau. Ní ìpínlẹ̀ Sokoto ni ẹgbẹ́ àwọn àgbẹ̀ ti kérora wípé kò dín ní bílíọ̀nù 3 náírà tí àwọn ọmọ ẹgbẹ́ wọn ti san fún àwọn agbébọn gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ ransom. Fún àwọn àgbẹ̀ tí wọ́n jí gbé, ìwà ìjínigbé ti peléke sí i pẹ̀lú ènìyàn 295 tí ó wà ní àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Sokoto, Kaduna àti Borno. Nígbà tí ó ń kérora lórí ipa tí ìgbésẹ̀ yìí ní lórí iṣẹ́ ọ̀gbìn, alága àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Benue, Gusaku, sọ fún akọ̀ròyìn wípé àgbẹ̀ 6 ni wọ́n jí gbé láàrin ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn àgbẹ̀ ti pàdánù 1.1 billion naira sí ọwọ́ àwọn ajínigbé láti bí oṣù mélòó sẹ́yìn ní ìpínlẹ̀ Benue. Saku sọ wípé àwọn kò lè sọ iye èrè oko tí àwọn agbébọn dáná sun, ó ti pọ̀ jù. Ó ní àwọn mìíràn pàdánù gbogbo oko, àwọn mìíràn pàdánù àpò ìrẹsì tí ó lé lọ́gọ́rùn-ún, ẹgbẹ̀lẹ́gbẹ̀ iṣu, kóró oúnjẹ, ẹ̀gẹ́, àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Saku ṣàlàyé wípé lílọ sí oko ti wá mú ìbẹ̀rùbojo dání. Níwọ̀nba ìgbà tí ènìyàn kò ní ọ̀nà mìíràn, èèyàn á gbìyànjú rẹ̀ náà ni. Ẹni bá lọ tó bọ̀ ṣoríire. Ó wá ké sí ìjọba àpapọ̀ láti kéde ìlú òfararọ lórí ààbò nítorí ìyàn ti ń gbáradì láti bẹ́ sílẹ̀ bí wọn kò bá tètè wá nǹkan ṣe sí i. Ní ìpínlẹ̀ Delta, àwọn àgbẹ̀ ṣàlàyé wípé àgbẹ̀ 8 ni wọ́n jí gbé láàrin ọ̀sẹ̀ tí ó kọjá tí wọ́n sì san mílíọ̀nù 1 sí mílíọ̀nù 5 náírà owó ìdásílẹ̀ ẹnìkọ̀ọ̀kan. Àwọn àgbẹ̀ ní àríwá ìlà oòrùn ìjọba ìbílẹ̀ Gúúsù Àníọ̀chà ìpínlẹ̀ Delta sọ wípé àwọn kò tiẹ̀ lè dé oko mọ́ látàrí ìwà ìjínigbé gbogbo ìgbà ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ní àwọn ti ṣe ìdánimọ̀ àwọn 15 tí wọ́n ń ṣe agbátẹrù ìwà ìjínigbé lórílẹ̀‐èdè. Lára wọn láti rí ènìyàn tó dá dúró 9 àti oníṣòwò Bureau de change 6. Ẹ̀ka àjọ olùṣèwádìí owó Nigerian Financial Intelligence Unit ni ó ṣe àfihàn ìwádìí yìí sórí ẹ̀rọ ayélujára email tí wọ́n fi ránṣẹ́ sí akọ̀ròyìn lálẹ́ àná. Ìwádìí yìí ṣe àfihàn wípé ìgbìmọ̀ tó ń dá sẹ̀ríà Nigeria Sanctions Committee ní ìpàdé ní ọjọ́ 18 oṣù kẹta níbi tí wọ́n ti jíròrò lórí àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí sẹ̀ríà látàrí bí wọ́n ṣe lọ́wọ́ sí àtìlẹ́yìn ìwà ìjínigbé. Agbẹjọ́rò ìjọba àpapọ̀ Attorney General pẹ̀lú ìbọwọ́lù láti ọ̀dọ̀ ààrẹ ni wọ́n ṣe àgbékalẹ̀ orúkọ àwọn tí ajé ìwà yìí ṣí mọ́ lórí. Gẹ́gẹ́ bí ìwádìí náà ti ṣàlàyé, Mamu bá wọn lọ́wọ́ nínú ṣíṣe àtìlẹ́yìn
àtìlẹ́yìn fún àwọn adàlúrú nípa bí yóò ṣe gba owó ìdásílẹ̀ tí yóò fi jíṣẹ́ fún àwọn ajínigbé, owó tí iye rẹ̀ lé ní $200,000 tí yóò ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ adàlúrú ISWAP láti fi yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé nínú ọkọ̀ ojú irin Àbújá sí Kaduna. Bákan náà ni ìwádìí yìí ṣe àfihàn wípé ọ̀kan nínú àwọn tí ó dá dúró yìí lọ́wọ́ nínú ìkọlù tí ó wáyé ní ìjọ àgùdà St. Francis Catholic Church ìlú Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 àti ìkọlù ọgbà ìwà àtúnṣe Kùjé ní ìlú Àbújá tí ó wáyé ní ọjọ́ 5 oṣù keje ọdún 2022. Òmíràn tí ó tún wáyé ni ó jẹ́ ọmọ ẹgbẹ́ adàlúrú Ansaru Muslimina ti Biladu Sudan, ẹgbẹ́ tí ó ní àjọṣepọ̀ pẹ̀lú Al-Qaeda ní Islamic Maghreb. Alábàáṣiṣẹ́pọ̀ wọn yìí ni ó jẹ́ ọ̀jọ̀gbọ́n tí ó ń pèsè ìlà ìbánisọ̀rọ̀. Bákan náà ni ó tún jẹ́ ògbólógbòó nínú pípèsè ìdúgbàmù olóró. Wọ́n ní ó jẹ́ aṣọ́bodè fún adarí Ansaru, Muhammad Usman, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Khalid al-Bamawi. Ó wà lára àwọn tí ó sá kúrò nínú ọgbà ìwà àtúnṣe Kùjé ní oṣù keje ọdún 2022 tí wọ́n sì ń wá báyìí. Ẹlòmíràn tí ó tún jẹ́ agbátẹrù àwọn ajínigbé ni wọ́n ní ó jẹ́ apàṣẹ àgbà Senior Commander fún Islamic State of West African Province Okene. Wọ́n ní ọdún 2012 ni ó di ìlú mọ̀ọ́ká gẹ́gẹ́ bí ẹkùn àríwá fún ẹgbẹ́ Boko Haram. Ẹlòmíràn tí ó tún jẹ́ obìnrin ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń pín owó kiri fún àwọn ìyàwó àti opó àwọn agbébọn tó ń kojú ogun nínú ẹgbẹ́ ISWAP. Ẹlòmíràn nínú wọn ni yóò bá wọn ṣe ìfowóránṣẹ́ $60 mílíọ̀nù $60 million sí ẹlẹ́wọ̀n adàlúrú ní ọdún 2015. Bákan náà ni ó gba $189 million láàrin ọdún 2016 sí 2018. Ẹni yìí kan náà ni a gbọ́ wípé ó ní iléeṣẹ́ àti okòòwò tí wọ́n ṣe àfisùn rẹ̀ ní ilé-ẹjọ́ United Arab Emirates wípé ó ń bá àwọn adàlúrú ṣe ìfowóránṣẹ́ láti Dubai sí Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ ọmọ ìlú Civil Society Group, olórí ẹ̀ṣọ́ àti ọ̀jọ̀gbọ́n lórí ààbò ti bu ẹnu àtẹ́ lu ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio lórí bí ó ṣe so ìṣekúpa àwọn ológun 16 tí ó wáyé ní Ọjọ́bọ̀ mọ́ irinṣẹ́ mercenaries láti ilẹ̀ òkèèrè. Ìròyìn jábọ̀ wípé wọ́n ṣekú pa àwọn ológun wọ̀nyí lójúnà àti lọ pẹ̀tù sí àwọn tó ń jà ní ìlú Okuoma àti Okoloba. Lánàá ni Akpabio sọ ní ilé ìgbìmọ̀ nígbà tí àwọn sẹ́nẹ́tọ̀ pinnu àti gbé ìgbìmọ̀ dìde tí yóò ṣe àfihàn gbogbo ohun tí ó rọ̀ mọ́ ìṣekúpa tí ó wáyé ní Ọjọ́bọ̀, wípé òun kò lérò wípé àwọn tí wọ́n wà nídìí ìpànìyàn yìí jẹ́ ará ẹkùn Niger Delta, nítorí àwọn máa ń ní ìtẹríba fún tọkùnrin tóbìnrin tí ó bá wà nínú aṣọ ìjọba. Ìdí nìyí tí ó fi sọ wípé kí wọ́n gbé ìgbésẹ̀ sí i láti mọ̀ bóyá ilẹ̀ òkèèrè ni wọ́n ti wá. Ó ní nígbà tí kìí ṣe wípé wọ́n wà lójú ogun tí wọ́n fi pàdánù iye ológun bẹ́ẹ̀, kò sí ìlú tí yóò dá lábàá láti gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n fèsì sí ọ̀rọ̀ Akpabio ní ẹgbẹ́ ọmọ ìlú, olórí ilé-iṣẹ́, agbẹnusọ agbẹjọ́rò, gbogbo wọn ni wọ́n sọ wípé ọ̀daràn lọ̀daràn ó máa jẹ́, kò ní fi ṣe ibi tí ó ti ṣẹ̀ wá. Láti fọ irúfẹ́ èsì bẹ́ẹ̀ láti ẹnu Akpabio kù díẹ̀ káàtó. Ọ̀gá àgbà fún Clean Foundation, Gad Peter, sọ wípé àwọn adarí olóṣèlú gbọ́dọ̀ ṣọ́ra fún irúfẹ́ èsì láti ẹnu wọn bí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, aburú bẹ́ẹ̀ bá wáyé. Ó ní fún Akpabio láti sọ irúfẹ́ èsì bẹ́ẹ̀ túmọ̀ sí wípé ó ní ìròyìn lọ́wọ́. Fún ìdí èyí, kí ó pèsè ìròyìn tí yóò ṣe àfihàn orílẹ̀-èdè tí ó wá kógun jà wá, kí àwa náà lè kojú ogun pẹ̀lú wọn. Alámòjútó gbogbogbò fún Human Rights Writers Association of Nigeria, RIWA, Emmanuel Onwubiko, sọ ní tiẹ̀ wípé Akpabio kàn ṣiyèméjì lásán ni. Ó ṣeé ṣe kí èyí jẹ́ òtítọ́
tàbí irọ́. Ó ní àjèjì lè jẹ́ ara ẹkùn ibòmíràn tí ó wá láti jìnnà réré wá ṣiṣẹ́ láabi, ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n kan lórí ètò ààbò béèrè ìdí tí Akpabio fi fèsì bẹ́ẹ̀ láì dúró de àbájáde ìwádìí. Bákan náà ni àgbà ọ̀jẹ̀ tí ó jẹ́ ẹni ọ̀wọ̀ láàrin ìlú àti adarí ìjọ Nation Edwin Clark sọ wípé ó ṣòro láti gbàgbọ́ wípé àwọn mercenaries ni ó ṣekú pa àwọn ológun. Ó ní gbogbo àwọn adarí agbègbè tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ni kí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kí wọ́n má rólé apá kan dápá kan sí. Clark tí ó kọ́kọ́ ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó burú jáì, shocking, barbaric and wicked, dá lábàá wípé kí àwọn ológun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ará ìlú láti ṣe àwárí àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Lánàá ni Clark sọ eléyìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ètò ẹ̀rọ amóhùnmáwòrán Arise. Gẹ́gẹ́ bí adarí ìjọ Nation ti ṣàlàyé, ó ní èyí ṣòro gbàgbọ́. Ó ní òun bá Lieutenant Colonel sọ̀rọ̀ ní Ọjọ́bọ̀ yìí kan náà ni ó lọ síbi ìṣẹ̀lẹ̀ tí ó sì di olóògbé. Ó ní kò sí ẹni tí ó mọ̀ wípé àwọn wọ̀nyí ń bọ̀ ní Okuama yàtọ̀ sí bí ó bá jẹ́ wípé ẹnìkan ti ta wọ́n lólobó. Ó ní ó ṣòro fún àjòjì láti dènà de àwọn ológun kí wọ́n sì yí wọn ká. Èyí nílò ìwádìí dáadáa. Lóòótọ́ kò sí ohun tí kò lè ṣẹlẹ̀, ṣùgbọ́n bíkú ilé ò bá pani, tòde ò lè pani. Clark fi kún wípé ará ilé ìjọ ni òun jẹ́, ṣùgbọ́n òun kò ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yìí yọrí sí ìjà ìgboro tàbí ìlú sí ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Orílẹ̀-èdè Nàìjíríà ti gba ipò 102nd nínú àwọn tí inú wọn dùn jùlọ lágbàáyé pẹ̀lú 4,881 points, gẹ́gẹ́ bí àbájáde ìwádìí tí wọ́n yọ̀ǹda láti ọ̀dọ̀ àjọ elétò inú dídùn lágbàáyé World Happiness. Èyí ṣe àfihàn wípé ipò yìí já wálẹ̀ látorí 95 ní ọdún 2023, gẹ́gẹ́ bí àbájáde ìròyìn tí wọ́n yọ̀ǹda láti fi sàmì ayẹyẹ ọjọ́ ìdùnnú lágbàáyé International Day of Happiness tí àjọ United Nations ṣe àgbékalẹ̀ rẹ̀, tí wọ́n sì ń ṣe ayẹyẹ rẹ̀ ní gbogbo ogúnjọ́ oṣù kẹta. Ní Nàìjíríà ti mú ipò 102 nínú orílẹ̀-èdè 143 tí wọ́n ṣe àgbéyẹ̀wò. Orílẹ̀-èdè Finland ni ó ti ń gba ipò kíní láti ọdún méje sẹ́yìn nínú àbájáde ìwádìí. Bẹ́ẹ̀ làwọn orílẹ̀-èdè Nordic sì di ipò wọn mú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè 10 àkọ́kọ́ tí ó dunnú jùlọ, pẹ̀lú Denmark, Iceland àti Sweden tí wọ́n ń tọ Finland lẹ́yìn. Afghanistan tí ó ti ń kojú ìṣẹ̀lẹ̀ aburú láti ìgbà tí àwọn Taliban ti gba ìjọba ní ọdún 2020 ni ó wà lẹ́yìn pátápátá nínú orílẹ̀-èdè 143 gẹ́gẹ́ bí ìwádìí. Fún ìgbà àkọ́kọ́ láti ó lé ní ọdún 10 tí wọ́n ti ń ṣe àfihàn ìwádìí yìí, orílẹ̀-èdè United States àti Germany ò sí láàrin 20 àkọ́kọ́. Ipò 23 àti 24 ni wọ́n ṣe lọ́dún yìí. Costa Rica àti Kuwait wọ ipò 12 àti 13. Ìwádìí yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn orílẹ̀-èdè tí ó tóbi jùlọ kò sí lára orílẹ̀-èdè tí inú wọn dùn jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Èlúyẹfà tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ olórin Fújì ọmọ bíbí ìlú Ìbàdàn Alhaji Táyé Àkàndé Adébísí tí gbogbo ènìyàn mọ̀ sí Táyé Currency ti sẹ́ ìròyìn wípé wọ́n gbé olórin Fújì dìgbàdìgbà re ilé ìwòsàn ní ìlú London lẹ́yìn tí ó ṣubú lulẹ̀ lórí ìtàgé. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Èlúyẹfà ti da àhesọ yìí nù lónìí. Ó ní Táyé Currency wà ní ìlú London lọ́wọ́lọ́wọ́ báyìí fún iṣẹ́ eré. Èlúyẹfà ṣàlàyé wípé òun pe Táyé Currency lójú ẹsẹ̀ tí òun gbọ́ ìròyìn yìí, tí ìyẹn fi dá a lójú wípé kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀ rárá. Ó ní kí wọ́n béèrè lọ́wọ́ àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ nítorí gbogbo iṣẹ́ eré rẹ̀ ni wọ́n ká sílẹ̀. Ilé ni ó wà báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ.
ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.